Hello, ma. Yes, ẹ káàárọ̀ ma o. Ẹ jọ̀ọ́ ma, ṣé Mrs Olabisi Esther Àjọkẹ́ Folúwakẹ́ Ayọ̀lárewájú Latif ni mo bá sọ̀rọ̀ ma. Ẹ mọ̀ pé mo pe orúkọ yẹn tán pé kí ló ṣẹlẹ̀, ta ló ń pè mí yìí? Happy birthday to you, ma. I wish you long life and prosperity. Ìgbà ọdún láyé ọdún kan ni ẹ ní fọdún eléyìí ṣàṣemọ o. Ẹ máa wò pé ta ló rán mi sí yín láàárọ̀ yìí tó ní kí n wá máa kí yín pé ẹ kú ọdún. Ìyá yín, mọ́mì yín, Dio of Africa, wọ́n náà rán mi sí yín láàárọ̀ yìí. Mọ́mì yín ló ní dákun bá mi kí Ọlábísí mi, Àjọkẹ́ mi ọmọ olóríire, alálùbáríkà ọmọ mi wípé ó kú ọdún. Wọ́n lẹ́yìn tẹ́ ẹ ṣe tọdún èyí lẹ́ẹ̀ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà lágbára Ọlọ́run. Mọ́mì yín ló ní ó ní Àjọkẹ́ mi tẹ́ ń wò yẹn, ó ní olóríire ọmọ ni, ó ní ọmọ aláàánú ni, ó ní ọmọ tí ń máa ṣèkẹ́ bàbá tí ń ṣèkẹ́ ìyá, ó ní ojoojúmọ́ báyìí ní fi ń tọ́jú mi, bó ṣe ń tọ́jú mi ló ń tọ́jú bàbá ẹ̀ tí tún ń tọ́jú àbúrò rẹ̀ Olúmídé. Wọ́n ní kí n máa kí yín dáadáa pé ọmọ á ṣèkẹ́ yín náà o, ọmọ á tọ́jú yín. Wọ́n ní máa kí yín pé àṣeyí ṣàmọ́dún. Ìyá rẹ̀ ló sọ pé ó ní ọmọ mi ṣọdún ẹ bá ń kí. Dio of Africa ló sọ pé Ọlábísí mi ṣọdún ẹ bá ń kí. Ó ní ó ṣe yìí o Àjọkẹ́, ó ṣe yìí ó tún ṣe mí sí Folúwakẹ́ ó kú ọdún. Ìyá rẹ̀ ló tún wá ní ó ní orí mi ló sunwọ̀n mo lọ́mọ rẹ̀. Ó ní ìṣẹ̀dá mi ló sunwọ̀n mo lọ́mọ rẹ̀. Ó ní olóríire ọmọ mi màmá rẹ̀. Àjọkẹ́ mi ni ẹ bá mi kí o. Ó ní orí mi ló sunwọ̀n mo lọ́mọ rẹ̀. Ó tún wá ní ọmọ lọ́mọ mi, ọmọ lọ́mọ mi, ọmọ mi máa ṣọ́ ọmọ olóṣì, ọmọ lọ́mọ mi. Ìyá rẹ̀ ló ní Àjọkẹ́ mi màmá ìṣọ́mọ olùyà, ó ní ọmọ lọ́mọ mi. Ó ní ẹ bá mi pè é kórí rẹ̀ ó wò ó. Ìyá rẹ̀ ló ní ẹ bá mi kọ Lábísí mi, ọmọ broscoli. Ọmọ ọlọ́ọ̀ṣẹ́bí ìkan ni mo ń kí lọ́wọ́lọ́wọ́. Ìyá rẹ̀ ní ọṣọdún èyí kórídákun má jọ ọ̀fẹ́ èyí ṣàṣemọ́. Wọ́n ní àṣeyí ṣàmọ́dún nínú owó nínú ọlá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà láṣẹ Elédùmarè ọba. Ọlábísí o, Esther o, Ayọ̀lárewájú Latif Adétúnjí ni mo ń kí lọ́wọ́lọ́wọ́. Dio of Africa ní ojúmọ́ rẹ ló mọ́ lóde tó ní. Ọmọ broscoli ni mo ń kí lọ́wọ́lọ́wọ́. Ìyá Àánú Olúwapọ̀, ìyá Sophia Ọlá Olúwa kì í tán máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi dáadáa. Orí ìyá rẹ ló ní mọ́sà pọ́nlé rẹ dáadáa. Ó ní ọmọ mi Àjọkẹ́ tẹ́ ń wò yẹn, ó ní olóríire ọmọ ni, ó ní ọkú tọ́jú mi, ó ní ọmọ àtọ́jú rẹ, ó ní gbogbo ìgbà tó o bá ti rómi gé lójú mi ń lọ máa ń bá mi nù. Ó lọ́ máa ṣì ìkẹ́ rẹ, àwọn ọmọ aláàánú lọmọ rẹ ó jẹ́ sí ọ láṣẹ Elédùmarè ọba. Bàbá rẹ broscoli, àwọn náà tún ní dúpẹ́ lọ́wọ́ rẹ. Bàbá rẹ ní ọkú tọ́jú mi, wọ́n pé ọmọ àtọ́jú rẹ, wọ́n lọ dàgbà ó dògbó láṣẹ Elédùmarè ọba. Wá ní wíwú gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àbúrò rẹ Olúmídé náà ní máa kí ọ. Ó ní ẹ̀gbọ́n mi ẹ kú tọ́jú mi. Ó ní ọ̀nà yẹn á máa là sí ni. Ó ní gbogbo tẹ́ ẹ bá ti ń dáwọ́lé ni ó máa yọrí sí rere. Ó ní àkóbá àdábá Ọlọ́run ọba oníjó jẹ́ ti yín láṣẹ Elédùmarè ọba. Ìyá rẹ ní ojoojúmọ́ ni mo fi ń ṣàdúrà fún ọ. Ó ní gbogbo àdúrà tí mò ń ṣe fún ọ, ó ní lágbára Ọlọ́run, ó
tẹbí tará tọkọtọmọ láṣẹ Elédùmarè ọba ó ní àkóbá àdàbà ọlọ́wọ́n ọbọ níjọ́ rí ó ní wọn nírúkú rẹ wálé fún wa ọlọ́kẹrẹ òkò délé láṣẹ Elédùmarè ọba ẹ̀rí wọ́n wá ní ìgbéra kí n bọ̀ délé bàbá tó bí ọlọ́mọ wọn ní kí ọ bí ológun ẹrú Ọlábísí ọmọ broscoli ìyá rẹ̀ dí of Africa ó ní kí ọ bí oníwọ̀fà ọgbọ̀n mo ní bo ní ìṣẹ̀lẹ̀ ó ní Ifaki Ekiti ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ Ifaki ọrin ìkìràn àtijọ́ ogun lẹ́lẹ́bọ̀ ọ̀run mákin èsì kéjogún jalè ùdó ọ̀nà Ifaki líà nínú ilé bàbá tó bí ọlọ́mọ gangan ní ẹ̀yin lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ Èkìtì kété olókè méjì takọtabo nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀rí bíyàn bá mọ bí ojú bíntín bíyàn bá mọ bí ojú kólóbó ẹ dákun ẹ bá ń lọ rè é fún wọn ní Ifaki Ekiti jẹ mẹbí nínú ilé Ọlábísí náà ni ìyẹn lẹ jẹ nílé bàbá rẹ Èkìtì ló torí iyán wọn lọ rè é bá wọn dónù kún Ọ̀yọ́ bàbá yín torí idẹ wẹ́wẹ́ wọn lọ rè é bá wọn lọ́wọ́ gbọgbọrọ ọmọ wa ọmọ ẹkùn ọmọ àsàpátàdowó ọmọ àsòkúta dọ̀rọ̀ àwọn òkè ńláńlá wọn bẹ nílé bàbá rẹ Esther àwọn òkè rìbìtì wọ́n bẹ nínú ilé bàbá rẹ̀ ẹ̀yin lọ́mọ alágogo àjílù gbẹ̀yìn 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 ní ṣọ́ọ̀ṣì ẹ̀rí ọmọ oníbàtà kéró kálọ kábọ̀ nígbà òsì òwúrọ̀ èsì kéjogún jalè ùdọ́ ọ̀nà Ifaki líà nínú ilé bàbá tó bí ọlọ́mọ gangan ní ọmọ Ifaki ọrin ìkìràn nínú ilé bàbá rẹ̀ gangan ní ẹ̀yin lọ́mọ adákẹ́ jẹ́jẹ́ bí onífọ́ nìkan nílé ọmọ wa ọmọ ẹkùn nílé bàbá tó bí ọlọ́mọ gangan ní máa pẹ́ Èkìtì kété Àjọkẹ́ ò Èkìtì kété mo ní kí là ó ti ṣe yìí sí o Èkìtì kété máa tún pé ọmọ ẹlẹ́yẹyẹ o ọmọ ẹlẹ́yẹyẹ ọmọ ẹlẹ́yẹyẹ o ọmọ ẹlẹ́yẹyẹ Ọlábísí ènìyẹ o ọmọ ẹlẹ́yẹyẹ ọ̀rí wọ́n tún wá gbéra ó di ilé ọkọ rẹ̀ ó di ilé Ọlárẹ̀wájú Lateef aya wọn lọ́yọ́ ọmọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ̀yin ló òbó lówó wípé kó gbowó òbó ń wọ́fà wí kójú tọwọ́ rẹ̀ lẹ̀ àṣé kó lè bá a dìjà kó lè bá a dápọn ni kọ́ba aládé ó lè rí oúnjẹ níbẹ̀ ni mo ní ají ṣe bí Ọ̀yọ́ làá kúkú rí ayọ̀ Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ òde ṣe bí bàbá ẹnìkan ọ̀ka ṣe pín ní sí lọ́mẹrin yín ti ń fọ láyàgì nínú ilé àwọn ọkọ rẹ̀ gangan ni Ọ̀yọ́ ló ní kárìn ká sánpá bàbá yín ló ní ká gbẹ́sẹ̀ ẹ̀kọ́ yẹ̀yàn Aláàfin níbí ni ká mọ̀ wá ọlá ọlọ́lá kiri ọba Ọ̀yọ́ níbí ni ká mọ̀ lọ́rẹ̀ sàṣìgbà àṣìgbà tó lóun bó yọnu jẹ́ ẹ̀yin lọ́mọ kú tí kò lè pa ọmọ àrùn táwọn ò lè ṣe ọmọ òfò tó fò ní ṣe láíláí nínú ilé àwọn ọkọ rẹ̀ gangan ni àwọn lọ́mọ àkóbá ilé àdábá òde Ọlábísí o àdábá ilé àkóbá òde ẹ̀rí mo ní àbájọ wọ́pọ̀ Àjọkẹ́ o ẹni rẹ̀ ní kọ́ alábàjájáre ilé Ọ̀yọ́dún joyin lọ́dún dúlà láàfin Ọ̀yọ́ kúkú ń jó mẹbí nínú ilé àwọn ọkọ rẹ̀ gangan ni máa pé Ọ̀yọ́ ló lọ́ba Ọ̀yọ́ ló lọ́ba tìrọkọ tẹgàn kọ Ọ̀yọ́ ló lọ́ba ayọ̀ Ọ̀yọ́ náà dá ayọ̀ Ọ̀yọ́ náà rè Ọlábísí lẹ́rí yẹn o ayọ̀ Ọ̀yọ́ náà rè aya Látìfù ayọ̀ Ọ̀yọ́ náà rè ìyá àánú Olúwapọ̀ ẹkú ọdún o ìyá Sophia Ọláolúwa kì í tán ẹkú ọdún o ìyá rédíò of Africa ó ní ẹ̀mí ìrẹ́ olólẹ̀ yìí pẹ́ láṣẹ Elédùmarè ọba happy birthday to you bọ́ọ̀mọ̀ mi ọ̀ṣà ń gbóhùn ẹnu mi èmi làdùn ní ìyé olówó fújà ọmọ akitì olú ni mí ọmọ akitìkìtì àbájá happy birthday to you ma. Thank you so much. àṣeyí ṣàmọ́dún o ẹ̀ nífọdún eléyìí ṣàṣemọ́ o. Yes ma. Any nice day o.
Yes, ma. Yes, ma. Thank you. Yes, ma.